dédé àsìkò yìí o láti BGI TV bàbá gbàgede ìmọ̀ TV ìròyìn àgbáyé ló ń dé sójú amóhùnmáwòrán yín Olúwatóbilọ́ba Fásùgbà lóníròyìn. Ṣáájú ẹgbẹ́ òkúkú tó wà níròyìn náà. Ọ̀gá àgbà yẹn fún iléeṣẹ́ ọlọ́pàá ti pàṣẹ kí ìwọ́de ó wà fún wákàtí 24 ní gbogbo àsìkò ọdún yìí. Lawan ó kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fún ti ọdún bẹ́ẹ̀ ló sì ń pàrọwà pé ó dáa kí èèyàn máa lòfẹ́ o. Lọ́wọ́ kan náà àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan ti ń fọhùn sóde lórí ọ̀wọ́n oúnjẹ tó ń ti bí nǹkan ṣe gbẹ́nu lókè sí ju tàtẹ̀yìnwá lásìkò ọdún yìí. Sanwó-Olú kéde ọkọ̀ BRT ọ̀fẹ́ fún tọdún Kérésìmesì àti ọdún tuntun eléyìí tó ti wọlé dé tán. Ìkáyọ̀ òkè mọ̀ bẹ́ sílẹ̀ lẹ́yìn ìgbà tí òpó iná tó jẹ́ ti kébù eléyìí tó já sílẹ̀ lÉkòó. Pẹ̀lú bí àìsùn ọdún bó ṣe wọlé dé tán, ìbúgbàù afẹ́fẹ́ gáàsì mọ̀ tún wáyé nípínlẹ̀ Èkó. Iléeṣẹ́ ọlọ́pàá ráwọ́ tó àwọn kan tí wọ́n fi ayédèrú bank alert fi ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́. Lórí ìròyìn tó ní ṣe pẹ̀lú Ọọ̀ni tilẹ̀fẹ̀ ti ṣàlàyé wípé ìgbésẹ̀ ti bẹ̀rẹ̀ ní kánmọ́nkóbó láti ráwọ́ tó ẹni tó lójú òpó olórí Naomi láti fi kọ ohun tí ò tọ́. Lọ́wọ́ kan náà lórí ìròyìn ilẹ̀ òkèèrè, ilẹ̀ South Africa ìyẹn ilé ẹjọ́ kan bẹ̀ ló ti sọ wípé Zuma ó lè pè fún ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn lórí ìdájọ́ kan tí wọ́n ṣe fún. Lọ́wọ́ kan náà kò dín ní èèyàn 47 eléyìí tó dolóògbé níbi ìṣẹ́yọ náà báàdì kan tó wáyé ní Bangladesh. Lọ́wọ́ kan náà Onuachu ló jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó mì àwọn jùlọ lọ́dún 2021. Ẹ̀wẹ̀ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles orílẹ̀-èdè Nàìjíríà ló jẹ́ wípé wọ́n parí gbogbo ètò wọn lọ́dún yìí sí ipò 46 lágbàáyé. Kí n tó mẹ́kúnrẹ́rẹ́ ìròyìn wá, ẹ má gbàgbé o láti lọ sí ojú òpó YouTube wa, ẹ tẹ bàbá gbàgede ìmọ̀ TV, ẹ subscribe, kẹ like ẹ, kẹ ti agbòrán ní létí ìyẹn notification bell, kẹ pín kiri fáwọn ẹlòmíín kán lè mọ tí ẹ ń jàǹfààní níkànnì BGI TV. Lọ́wọ́ kan náà ẹ bọ́ sọ́wọ́ ìsàlẹ̀, ẹ lọ sójú òpó Facebook, tẹ bá débẹ̀ ẹ tẹ gbàgede ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀. Lórí ti Instagram ńkọ́ ẹ tẹ gbàgede ìmọ̀ _22. Ṣẹ̀wárẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà lọ́wọ́ ìsàlẹ̀ ẹ gangan ń lẹ́tẹ̀ tẹ́fìkọ̀ sí yàrá ìpolongo ọjà wa. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Bọ́dún ṣe wọlé dé tán fún tọdún Kérésìmesì, ọ̀gá àgbà yányán fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà Usman Alkali Baba òun ló ti ṣe bẹ́ẹ̀ tó pàṣẹ fáwọn kọmíṣánná ọlọ́pàá gbogbo láwọn ìpínlẹ̀ 36 ìyẹn 36 eléyìí tí ń bẹ nílẹ̀ Nàìjíríà tó fi mọ́ olúlẹ̀ yìí Àbújá láti tètè bẹ̀rẹ̀ sí í ṣe ìwọ́de léyìí tí yóò fi mú àlàáfíà túbọ̀ jọba lásìkò ọdún Kérésìmesì yìí àti ọdún tuntun lórílẹ̀‐èdè Nàìjíríà. Ọ̀gá àgbà yányán fún iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ yìí ló sọ wípé àṣeyọrí ńlá ni kéèyàn ó ní lórí ọ̀rọ̀ ètò ààbò àti ìfinilápè eléyìí tó lè fẹ́ wáyé lásìkò ọdún, nítorí pé ohun tó dáa ni káwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣe ọdún nínú ìrọ̀rùn tí wọn ò sì ní máa káyà sókè. Ó wá ń fìdánilójú hàn dé fáwọn ọmọ ilẹ̀ Nàìjíríà wípé ìfọkànbalẹ̀ ni kí wọ́n ní, nítorí pé iléeṣẹ́ ọlọ́pàá yóò túbọ̀ múṣẹ́ ṣe tán kí àlàáfíà lè jọba fún tilé tòkò. Àtẹ̀jáde ọ̀hún ni wọ́n fi sóde látọwọ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá Frank Mba lónìí, léyìí tí wọ́n fi ṣàlàyé bí ètò ààbò bó ṣe di eléyìí tí wọ́n gbọ́dọ̀ jẹ́ kó lọ́rìn síwájú sí i láwọn bùdó gbogbo, pàápàá láwọn ilé ìjọsìn, láwọn ilé ọjà, láwọn bùdókọ̀ tó fi mọ́ àwọn òpópónà
àti àwọn ọ̀nà reluwé tó fi mọ́ ti ojú òfurufú eléyìí tí ó ní nǹkan ṣe pẹ̀lú ohun amáyédẹrùn eléyìí tílẹ̀ Nàìjíríà náà ní. ẹ̀wẹ̀ ẹni tó jẹ́ ààrẹ ilé aṣòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà Ahmed Lawan òun ló ti bẹ̀rẹ̀ sí dáwọ́ ọ̀dùnnú pẹ̀lú àwọn ọmọ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì fún tọdún kérésìmesì àtàwọn orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ nípa dídáwọ́ ọ̀dùnnú lórí ti ọdún kérésìmesì eléyìí tó ti dé tán. Níbẹ̀ ló ti ṣàlàyé pé ó tó ń tà á fọpẹ́ fọlọ́run ọba tá a sì yé dúpẹ́ bẹ́ẹ̀ sì rẹ̀ ká máa wo ìlànà ọmọ Ọlọ́run nínú ọ̀nà tí ó gbà ṣe nǹkan pàápàá nínú ọ̀nà tí ó gbà gbé àti ìlànà ìgbésí ayé rẹ̀ eléyìí tí ó yẹ kó jẹ́ àwòkọ́ṣe fáwọn ọmọlẹ́yìn Kristi. Ó wá túbọ̀ rọ àwọn èèyàn lú láti máa túbọ̀ lùfẹ́ láàrin àwọn alábàágbé àtàwùjọ wọn. Ààrẹ ilé aṣòfin àgbà ọ̀hún rọ àwọn orílẹ̀-èdè Nàìjíríà láti rí i dájú pé àlàáfíà ni wọ́n jẹ́ kó túbọ̀ máa jọba tó ń ti ìṣọ̀kan tó lọ́rìn láwọn àyíká kó wá léyìí tí yóò túbọ̀ mú ìdàgbàsókè lábá orílẹ̀-èdè Nàìjíríà pàápàá lásìkò ọdún àti lẹ́yìn ọdún. Àtẹ̀jáde ọ̀hún ni wọ́n fi sóde látọwọ́ ẹni tí í ṣe olùdámọ̀ràn pàtàkì sí lẹ́ka àròyìn Ọlá Awóníyì léyìí tí wọ́n fi sóde lónìí tí wọ́n ti ṣàlàyé pé Jésù Kristi tó jẹ́ ọmọ Ọlọ́run ń ló lo ìfẹ́ kan tó ń ti ìfọkànsìn àti ìfarajìn rẹ̀ tó ń ti ìdájọ́ òdodo àti gbígbé papọ̀ pẹ̀lú àwọn èèyàn ìlú ẹ̀ lálàáfíà nígbà yẹ. Ó wá ṣàlàyé bí eléyìí ṣe máa ṣèrànlọ́wọ́ fún ìṣèjọba àwarawa láwùjọ tí a bára wa lórílẹ̀‐èdè Nàìjíríà. Lọ́wọ́ kan náà lórí ọ̀rọ̀ ọdún ti kérésìmesì tó wà lóde, àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà náà ti ń fojú winá pọ̀npọ́nná yan ọ̀wọ́n gógó oúnjẹ àti ìrìn àjò léyìí tó bá orílẹ̀‐èdè Nàìjíríà láàkó yìí. Ìròyìn fi yé ni wípé ìwádìí àwọn òròyìn sí ìpínlẹ̀ Èkó, ìlú Àbújá, ìlú Ìbàdàn, Abẹ́òkúta, Òwèrì, Akwa Ibom, Enugu, Umuahia ló ti ṣàfihàn wípé ọ̀wọ́n gógó oúnjẹ àti ìrìn àjò ló ti túbọ̀ lé gógó sí i tó sì wá túbọ̀ mú kí ọ̀pọ̀ máa káyà sókè láàkó ọdún tí ọdún kérésìmesì ti ń lọ lóde. Èyí ló ṣàfihàn bí nǹkan ṣe bẹ̀rẹ̀ sí wọ́n láti bí oṣù kan sẹ́yìn léyìí tó farahàn lóṣù kọkànlá nígbà tí iye tí wọ́n ń ta iṣu kan tó ń gbé pẹ́ẹ́lí sí pẹ̀lú ìdá 25 eléyìí tó kúrò ní 1,000 ààbọ̀ tó wà ìyẹn 1,000 ààbọ̀ náírà bọ́ sí 1,000 ó lé àpò kan náírà bọ́ sí 1,000 ààbọ̀ náírà. Bákan náà ni a tún rí gẹ́gẹ́ bí ìròyìn ṣe fi léde wípé iye tí wọ́n ń ta ìgò epo kan eléyìí tó jẹ́ 75 cl ni wọ́n ní òun náà tún gbéra sókè sí pẹ̀lú ìdá 14 léyìí tó túmọ̀ sí pé ó kúrò ní owó tó wà tẹ́lẹ̀ bọ́ sí èyí tó ti ń sún lọ sí bí 1,000 náírà báyìí. Lọ́wọ́ kan náà ni wọ́n ní iye tí wọ́n ń ta lítà epo pupa 5 eléyìí ló ti sún sókè pẹ̀lú ìdá 7 ó pọn ẹ̀sún 12 tó ti kúrò ní 4,000 ó lé pẹ́sẹ́pẹ́sẹ́ bọ́ sí 4,000 ààbọ̀ báyìí. Lọ́wọ́ kan náà ni ọ̀pọ̀lọpọ̀ ti bẹ̀rẹ̀ sí ṣàlàyé bí èrò ṣe pọ̀ lójú pópó pẹ̀lú bí ìrìn àjò kò ṣe bẹ́ẹ̀ rọrùn mọ́ pẹ̀lú bí owó tí wọ́n ń gbé ohun ìrìnnà bó ṣe túbọ̀ tó gbé pẹ́ẹ́lí sí. Ẹ̀wẹ̀ gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú òun ló ti buwọ́lu mímọ́ wọ ọkọ̀ ọ̀fẹ́ eléyìí tí ó jẹ́ ti BRT lásìkò ọdún kérésìmesì yìí àtọdún tuntun fáwọn èèyàn ìpínlẹ̀ Èkó. Ó ṣàlàyé pé ó jí ara ọ̀nà láti fi dùn àwọn èèyàn lúnú nítorí bí wọ́n bá wo ìgbésí ayé àwọn èèyàn láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọdún yìí ló mú àwọn ìnira díẹ̀ wá fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n láàkó ọdún ó yẹ kínú èèyàn ó dùn nítorí ọdún la pè é. Ó wá ṣàlàyé ẹ̀ síwájú wípé òpópónà láti Ìkòròdú ni ó ti jẹ́ pé àyè ti wà fáwọn èèyàn láti bẹ̀rẹ̀ sí máa wọnú ọkọ̀ náà. Bákan náà láti Òṣòdì sí Abúlé Ẹ̀gbá láti òpópónà Lagos Badagry Expressway wọ́n ní gbogbo ẹ̀ náà lópò náà apá ọ̀tún àti tòsì ní àǹfààní wà táwọn èèyàn sì ti rọ́ kẹ̀tíkẹ̀tí wọnú ọkọ̀ tínú wọn sì ń dùn pé ọdún dé
nínú àtẹ̀jáde eléyìí tí wọ́n fi sóde látọwọ́ ẹni tí ṣe adarí alábòójútó tó ń rí sọ̀rọ̀ ìrìn àjò ọkọ̀ nílẹ̀ náà fún ìjọba ẹni tí ṣe onímọ̀-ẹ̀rọ Abímbọ́lá Akínàjò òun ló ṣàlàyé wípé bọ́rọ̀ ṣe rí rèé léyìí tó sì múnú ọ̀pọ̀ àwọn ọmọ ìpínlẹ̀ Èkó dùn àtàwọn olùgbé rẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe ń gbé nínú ìfẹ́ àlàáfíà láàkó ọdún Kérésìmesì eléyìí tó wọlé dé tán. Lọ́wọ́ kan náà nípínlẹ̀ Èkó ń ṣe ni ìkáyòókè bẹ́lẹ̀ nígbà tí a wọnú àìsùn ọdún eléyìí tí wọ́n ní iná kan déédéé òpóná eléyìí tá à ń pè ní kébù kan ló déédéé ṣẹ́yọ tó sì wó lulẹ̀ ní agbègbè Ìgàndò àti Ìdímù nípínlẹ̀ Èkó léyìí tó bẹ̀rẹ̀ sí kó wàhálà sílẹ̀ fáwọn èèyàn àti páyà fáwọn ọlọ́kọ̀ tó wà lópòpónà náà. Èyí gan ló farahàn pẹ̀lú bí wọ́n ṣe ní iná ọ̀hún ló jẹ́ ti ilé iná ti ẹ̀lẹ́tíríìkì ti eléyìí tó wáyé lówùúrọ̀ òní nínú àfíìta ìròyìn náà eléyìí tí wọ́n kó jọ ni wọ́n ṣàlàyé pé wọn ò tí ì lè ṣàkọọ́lẹ̀ ní pàtó bóyá ó tẹ ṣèpalára fún ẹ̀mí ènìyàn tàbí bẹ́ẹ̀ kọ́. Bákan náà ẹni tó jẹ́ adarí fún ti ẹkùn ìwọ̀ oòrùn gúúsù nínú àjọ NEMA eléyìí tí ń dojú tòfò ìyẹn alàgbà Ibrahim Fáyìnlóyè òun ló ṣàlàyé ipò tí nǹkan dé dúró tó sì ṣàlàyé pé kò tí ì mẹ́mí èèyàn kankan lọ bẹ́ẹ̀ sì ni kò ì bà dúkìá jẹ́ lásìkò tí wọ́n fi ń kóròyìn ọ̀hún jọ. Ìbúgbàù afẹ́fẹ́ gáàsì mọ̀ tún bẹ́ẹ̀lẹ̀ lónìí nípínlẹ̀ Èkó èyí ni ó kó ìpayà sílẹ̀ pẹ̀lú àwọn èèyàn agbègbè Ìpájà ní ìpínlẹ̀ Èkó léyìí tó farahàn lónìí gẹ́gẹ́ bí ìròyìn ṣe fi léde ipò wáyé ní ọwọ́ ìdájí ní nǹkan bí ọ̀gànjọ́ òru ní nǹkan bí aago kan lọ́wọ́ òwúrọ̀ léyìí tí ìbúgbàù náà sì bẹ́ sílẹ̀ tí ọ̀pọ̀ sì ń wo pé ibo ni irú náà ọ̀hún ló ti ṣẹyọ tó sì ti wáyé. Ìròyìn fi yé ni wípé ń ṣe ni wọn ì tí ì ṣàkọọ́lẹ̀ èèyàn kankan eléyìí tí ó fara káásá lásìkò náà tí wọ́n ń kó ìròyìn ọ̀hún jọ. Ẹ̀wẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Enugu ti ráwọ́ tó àwọn ọ̀daràn afurasí 11 kan fún àwọn ẹ̀sùn onírúurú bíi ìwà ìṣekúpani, ìjínigbé, fífọmọ ṣòwò ẹrú lọ́wọ́ kan náà àti ìdígunjalè. Èyí ni wọ́n fi sóde látọwọ́ olú iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ náà látọwọ́ ẹni tí í ṣe kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ ọ̀hún Abubakar Lawal. Òun ló ṣàlàyé ọ̀rọ̀ fún oníròyìn wípé wọ́n gbá wọn mú láàrin oṣù yìí léyìí tí wọ́n jẹ́ afurasí 11 lára wọn láti rí Odo Tochukwu, Ifeanyiwa Okonkwo àti Ogbodo Emmanuel. Èyí gan ni wọ́n ní àwọn wọ̀nyí ni wọ́n ń dọ́gbọ́n lu jìbìtì nínú ọ̀nà ríra ọkọ̀ léyìí tí wọ́n sì fi ìfi owó ránṣẹ́ eléyìí tó jẹ́ ayédèrú tá a mọ̀ sí fake bank alert ránṣẹ́ sí àwọn tí wọ́n bá ń bá dòwò pọ̀ láti ra ọkọ̀ lọ́dọ̀ wọn. Lọ́wọ́ kan náà ni wọ́n tún ṣàlàyé pé àwọn afurasí míì náà ni wọ́n wà ní akóló wọn pẹ̀lú oríṣiríṣi àwọn ìwà abú míì eléyìí tí wọ́n ní wọ́n ti wù. Lọ́wọ́ kan náà ààfin ti Ọọ̀ni tilẹ̀fẹ̀ léyìí tí Ọọ̀ni ilẹ̀fẹ̀ ọba Adéyẹyè ẹni Ìtògúsì ti ṣàlàyé ọ̀rọ̀ wípé ẹni tí ó tọwọ́ bọ ojú òpó Instagram olórí Naomi ni wọn yóò ṣàwárí tí yóò sì jó lámbá pa níwájú òfin. Wọ́n ṣàlàyé pé èsì àgbéta kan lójú òpó Instagram rẹ̀ òun ló jẹ́ pé kò ní òótọ́ olókan ná léyìí tó jẹ́ pé ó lọ́wọ́ àwọn tó jẹ́ màdàrú kan nínú rẹ̀. Olórí Naomi ni wọ́n ní ó ti kọ́kọ́ kéde lójú òpó ayélujára rẹ̀ wípé òun ò ṣe mọ́ ìyẹn nínú ìgbéyàwó pẹ̀lú ọba Ọọ̀ni tilẹ̀fẹ̀ ọba Ògúnwùsì Ọ̀jájá kejì afìdí ọ̀tẹ̀ jálẹ̀. Wọ́n wá ṣàlàyé wípé lóbi tọ́rọ̀ dé dúró ìrọ̀gbù ló jẹ́. Èyí ni wọ́n fi àtẹ̀jáde ọ̀hún léde látọwọ́ ẹni tó jẹ́ adarí ìròyìn fún Ọọ̀ni tilẹ̀fẹ̀ Moses Ọláfáré. Òun ló ṣàlàyé pé ṣé rí ọba Ògúnwùsì àti olórí Naomi ló jẹ́ pé wọ́n sì ṣe tọkọtaya láàrin ara wọn níjẹta òde yìí
tí ò sì sí rògbòdòrò sọ. Ó tún ṣàlàyé síwájú sí wípé ń ṣe ni ọba fúnra ẹ̀ ló tún pèsè àwọn oríṣiríṣi ẹ̀bùn fún un léyìí tó sì tó fẹ́ tún gbé míì fún yàtọ̀ sí eléyìí tó ti kọ́kọ́ gbé fún tọdún tí ó sì tẹ́wọ́ gbà á. Ó wá ṣàlàyé pé ǹjẹ́ èèyàn wa lè ní ìkùnsínú kí èèyàn tún máa ra ẹ̀bùn tọ́lọ́rìn bẹ́ẹ̀ fún olólùfẹ́ ni. Ìròyìn ilẹ̀ òkèèrè. Ilé ẹjọ́ kan nílẹ̀ South Africa ti ṣàlàyé wípé ẹni tó jẹ́ ààrẹ tẹ́lẹ̀ rí nílẹ̀ náà ìyẹn Jacob Zuma ló lè gbé ẹjọ́ lọ sí ilé ẹjọ́ padà láti lọ pè fún kòtẹ́milọ́rùn pẹ̀lú bí ilé ẹjọ́ kan ṣe dá lọ́wọ́ kọ́ láti gbàtọ́jú wípé kó sì tún jókòó sí ọgbà ẹ̀wọ̀n eléyìí tí mo wà náà. Ilé ẹjọ́ gíga ní agbègbè náà tó jẹ́ adájọ́ Elias Mantone òun ló gbẹ́jọ́ ọ̀hún níjẹta òde yìí ló ṣàlàyé lórí ọ̀rọ̀ náà wípé ọmọ ọdún mọ́kàndínlọ́gọ́rin òun ló jẹ́ pé kò láǹfààní láti lọ gba ìtọ́jú nínú ìgbẹ́jọ́ náà. Ni wọ́n ti wá ṣàlàyé pé adájọ́ fún rẹ̀ ló wípé ó láǹfààní láti pe ẹjọ́ kòtẹ́milọ́rùn bí ìdájọ́ tí wọ́n ṣe kò bá tẹ́ lọ́rùn. Ààrẹ tẹ́lẹ̀ rí ọ̀hún ni wọ́n ti ní kó lọ bẹ̀rẹ̀ sí máa lo ẹ̀wọ̀n rẹ̀ léyìí tó ti wáyé láti oṣù keje ọdún tí a wà nínú ẹ̀ yìí. Ìròyìn ilẹ̀ òkèèrè bákan náà. Kò dín ní èèyàn 37 eléyìí tí wọ́n gbẹ̀mí mì ní Bangladesh lásìkò aáyán funfun kan ìyẹn iná ọmọ rárá tó bẹ́ yọ nílẹ̀ náà. Èèyàn 37 ni ó jẹ́ pé wọ́n ti gbẹ̀mí mì báyìí lásìkò tí iná kan ṣẹ́yọ lónìí. Iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ náà òun ló ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn arìnrìn-àjò kan òun ló fara káásá lásìkò ọ̀hún léyìí tí ìgbésẹ̀ kánmọ́nkóbó sì wà láti dóòlà àwọn míì. Àmọ́ títí dìgbà tí wọ́n kóró yìí jọ wọ́n ní wọn ì tí ì ju àwọn 37 eléyìí tí wọ́n ti bá ìṣẹ̀lẹ̀ náà rìn. Ìròyìn eré ìdárayá. Onuachu ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ní ó ń lékè nínú ẹni tó mi àwọn jùlọ nínú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó mi àwọn níbi tí wọ́n ń dilé fún tí wọ́n sì ń dúró fún. Níbẹ̀ ni ìròyìn yẹn ti ṣàlàyé pé Paul Onuachu ó ní ó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ti mi àwọn jùlọ lọ́dún 2021 nínú ìsàmì àkójọpọ̀ àwọn tó ti mì ní ọdún yìí. Onuachu ni wọ́n ní ó ti mi àwọn 31 nínú ìdíje 31 eléyìí tó ti kópa fún ikọ̀ Genk eléyìí tí wọ́n ti ṣàkójọpọ̀ rẹ̀ báyìí. Lọ́wọ́ kan náà lórí ìròyìn eré ìdárayá. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles ti orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ní wọ́n ṣì wà ní ìpele 36 eléyìí tó wà lágbàáyé lẹ́yìn tó ti di wípé ilẹ̀ Belgium àti Canada làwọn ń lékè téńté lágbàáyé báyìí. Lọ́wọ́ kan náà wọ́n ṣàlàyé síwájú sí pé orílẹ̀-èdè Nàìjíríà ló jẹ́ pé ipò 36 náà ló sì ń dúró sí nínú ipò tó yàn nílẹ̀ adúláwọ̀. Lára àwọn orílẹ̀-èdè ọ̀hún táwọn náà tí wọ́n ṣàgbéta ipò tí wọ́n wà láti rí ilẹ̀ Senegal wà ní 20, Morocco òun náà wà ní 28, Algeria wà ní 29, Tunisia wà ní 30. Lọ́wọ́ kan náà ni wọ́n ṣàlàyé ẹ̀ síwájú sí wípé ilẹ̀ Faransé ló tún tẹ̀lé àwọn orílẹ̀-èdè tó ti wà ní ìṣáájú. Ilẹ̀ England òun náà tún gbá tẹ̀lé wọn. Argentina òun náà gbá tẹ̀lé wọn léyìí tó ṣàfihàn àwọn orílẹ̀-èdè 5 àkọ́kọ́ eléyìí tí wọ́n lékè. Lẹ́yìn náà ilẹ̀ Italy lòun náà ṣe ipò 6. Ilẹ̀ Spain ń tẹ̀lé ipò 7, Portugal ipò 8, Denmark ipò 9, Netherlands sì wà ní ipò 10. Léyìí tó túmọ̀ sí àwọn orílẹ̀-èdè 10 àkọ́kọ́ kan eléyìí tí wọ́n wà lókè téńté nínú ìdíje lágbàáyé. Èyí lópin ìròyìn àgbáyé wa fún ti dédé àsìkò yìí. Ẹgbọ́n àwọn kókó inú ẹ̀ lẹ́ẹ̀kan sí. Mo ti mú wá fún yín wípé lásìkò ọdún yìí ọ̀gá àgbà yẹn fún iléeṣẹ́ ọlọ́pàá ti pàṣẹ wákàtí 24 láti fi ṣèwọ́de jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Lọ́wọ́ kan náà lẹ́tún rí gbọ́ wípé làwọn àrò àwọn orílẹ̀-èdè Nàìjíríà láti túbọ̀ lo ìfẹ́ kí wọ́n sì máa gbàdúrà fálàáfíà láàkó ọdún yìí. Lọ́wọ́ kan náà lẹ́tún gbọ́
wípé ọ̀wọ́n gógó oúnjẹ tún ti túbọ̀ dé, bẹ́ẹ̀ sì ni ìrìnnà lówó ìrìnnà ti túbọ̀ ga sókè sí ju tàtẹ̀yìnwá lọ lásìkò ọdún. Gómìnà ìpínlẹ̀ Èkó lẹ́tún gbọ́ pé ó ti kéde pé kí BRT kó di ọ̀fẹ́ lásìkò kérésìmesì àtọdún tuntun fáwọn èèyàn lù. ẹ tún rí gbọ́ pé ìkáyọ̀kè kan bẹ́ẹ̀lẹ̀ lásìkò tí òpó iná léyìí tó wó lulẹ̀ ní agbègbè kan ìpínlẹ̀ Èkó. ẹ tún rí míì gbọ́ pé ìkáyọ̀kè míì tún bẹ́ẹ̀lẹ̀ pẹ̀lú ìbúgbàwá afẹ́fẹ́ gáàsì tó wáyé ní ìpínlẹ̀ Èkó bákan náà. lọ́wọ́ kan náà iléeṣẹ́ ọlọ́pàá lẹ́tún gbọ́ pé wọ́n ráwọ́ tó àwọn tí ń lu jìbìtì àtàwọn ọ̀daràn míì. ẹ tún rí gbọ́ pé ààfin Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ ti sọ pé àwọn yóò tún ráwọ́ tó ẹni tó tọwọ́ bọ ojú òpó olórí Naomi láti fi kọ̀kọ́kúkọ tó ní í ṣe pẹ̀lú ìpínyà olórí àti ọba alayé ọ̀hún. ẹ tún rí gbọ́ wípé ààrẹ tẹ́lẹ̀ ilẹ̀ South Africa Jacob Zuma ni wọ́n ní ó tún lè pe ẹjọ́ kòtẹ́milọ́rùn lórí ìdájọ́ ẹ̀wọ̀n tí wọ́n dá fún un. mo mú wá fún yín wípé iná ọmọ rárá ṣẹ́yọ nílẹ̀ Bangladesh tó sì ṣekú pààyàn 37. mo mú wá fún yín wípé Ọ̀nàjò ọmọ ilẹ̀ Nàìjíríà lórí àwọn jùlọ lọ́dún 2021 láàrin àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà tí ń gbá bọ́ọ̀lù. mo tún mú wá fún yín wípé ipò ìgbàgbọ́pọ̀lù Super Eagles orílẹ̀-èdè Nàìjíríà wà ní ipò 46 lágbàáyé báyìí. èyí ló pé ìròyìn wa fún ti dédé àsìkò yìí. a mọ rírì yín bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí gbọ́ wá tẹ̀ sí wò wá rògbòsò lóòrèkóòrè. ẹ má gbàgbé ojú òpó YouTube ẹ tẹ Bàbá Gbàgede Ìmọ̀ TV, ẹ subscribe, ẹ láìkí ẹ kẹ́ẹ̀sì tó pín fáwọn ẹlòmíì, ẹ tẹ aago ìránnilétí yẹn kẹ́ lè mọ bá a ṣe ń gbé àwọn ètò wa jáde lọ́ọ̀kan náà ẹ̀wẹ̀. ẹ tẹ Facebook yín bẹ́ẹ̀ bá débẹ̀ ẹ tẹ Gbàgede Ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀. Instagram yín ẹ tẹ Gbàgede Ìmọ̀ _22. lẹ́yìn náà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó lọ lọ́wọ́ sàlẹ̀ gan lẹ́fì láǹfààní àti máa kàn sí wa tẹ́sí polongo tẹ́ǹtà fáyéré níkànnì BGI TV Bàbá Gbàgede Ìmọ̀ TV. tọ́ èyí lópin ìròyìn àgbáyé wa fún ti débí àsìkò yìí. Olúwatóbilọ́ba Fásùgbà lọ́kàròyìn. ọdún yìí tó wọlé dé tán ẹ̀jẹ̀ àṣẹ jẹ́jẹ́ o.